ká pèrò kí lọ́nà àbáyọ. Mo gbàgbọ́ pé lára àwọn èrèdí tá a fi ní àwọn àmúyẹ tó jẹ mọ́tò Ọlọ́run tó dá wa ní àwòrán ara rẹ̀ rèé. Ló fa sábàbí ètò tòní. Torí gbogbo bó ti ń rí yìí, ibì kan ló ń padà bọ̀ wá fàbọ̀ sí, àbí bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kúkú ni. Níbo ni ó sì fàbọ̀ sí? Inú ilé ni. Ẹni tá wá ní kò kálí inú ilé obìnrin ni. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹlẹgbẹ́ mi obìnrin, oníkálùkù láti sán ìró rẹ̀ kó lè gbágbágbá lásìkò yìí. Ẹ mọ̀ pé wọ́n á máa ró ìró ni, ṣùgbọ́n kò gba ríró lọ́tẹ̀ yìí o. Bẹ́ẹ̀ bá ro ó lè mọ́ wọ́nlẹ̀, ó lè mọ́ tú kó máa yọ lábẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ san ni. Ẹ wá okùn níbi tó ga, níbi tó dáa, ẹ san tí ó lè gbági. Lúkúlùkù ó san ìró rẹ̀ ni. Ẹlẹgbẹ́ mi obìnrin, a ní láti tún èrò pa bó o láti ṣe sí gan-an. Ó dáa, ó ti ṣẹlẹ̀. Gbogbo wa la rí báyìí. Iye bá rajà láàárọ̀ kọ́lẹ̀ padà rà nírọ̀lẹ́. Owó ọkọ̀ gọbọi, jálẹ̀ epo gọbọi. Ó fẹ́ mọ́ sí nǹkan tí ó wọ́n. Kódà àwọn nǹkan tó jẹ́ wípé ó lè wà bẹ́ẹ̀ ọdún 4, ọdún 5, ọdún 6 tẹ́lẹ̀, tó jẹ́ wípé iye kan same lẹ́ẹ̀bà lọ́jà tẹ́lẹ̀, kò rí bẹ́ẹ̀ o. Olúkúlùkù ti ń fò lẹ́lẹ́lẹ́ lókè báyìí. Iye owó tí ẹlòmíì dẹ̀ ń rí pa wọlé láti máa fi tọ́jú ilé, ṣe onírúurú ojúṣe, kò páàsì, kò fẹ́ẹ̀lì, kò kúrò ní kíláàsì. Owó tẹ ẹ dẹ̀ láti ná, ohun tẹ ó fi rà, ó ń gbówó lórí. Kí láti wá ṣe sí? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tá a wò lórí ètò tòní ni ohun tí a ó yẹ̀wò. Obìnrin sóbìnrin, kó má lọ di pé báwo ni wọ́n ṣe ṣe. Torí náà ẹ wá àga yín mọ́ra. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ká jọ sọ lórí ètò tòní sẹ́ pé a ní láti san ìró wa níbi tó lè. Ká tó wá lọ mọ́ san ìró. Ẹjẹ́ àyè kọ̀ọ̀kan ló fẹsẹ̀ ra jóná. Ká ti ẹ̀yìn kùlùbọ̀ dínà pẹ̀lú orin. Ká tó ṣẹ̀ wá wọnú ètò ọ̀hún ní pẹrẹwu. Amójú ẹ̀rọ ẹ̀já rọwọ́ yín sà. Ọ̀rọ̀ ilé ayé yìí o, àfi ká ṣọ́ra. Ẹ̀san sánilé ayé yìí gbà o, ayé fẹ́lẹ́ gan. Ọ̀rọ̀ ilé ayé yìí mo ti sọ, àfi ká ṣọ́ra. Ẹ̀san sánilé ayé yìí gbà o, ayé fẹ́lẹ́ gan. Ọ̀rọ̀ ilé ayé, bó bá ó pa, bó bá ó bú lẹ́sẹ̀, ayé kan pa. Ẹnu kan fi ń pàdégún, kan fi ń pàdé ògùn o, ọmọ aráyé. Ẹ̀san láyé yìí gbà o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ayé lé o. Ẹ̀san láyé yìí gbà o wàrà. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ayé lé o. Bọ́láwọ́ di o. Bọ́láwọ́ di. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Àkàndá ẹ̀dá lẹ gbọ́rin lẹ́nu wọn yẹn. Ayéfẹ́lẹ́. Àbáyé ọ̀hún náà kọ́ yìí. Ẹ dákun, ṣe bó ti rí ní ọdún 5 sẹ́yìn, ṣé bẹ́ẹ̀ ló rí báyìí? Kódà ọdún 2 sẹ́yìn, kódà ọdún tó kọjá gan, ìyàtọ̀ ń bá ní gbogbo ìgbà. Ẹni bá wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó ní pẹ́sẹ̀ ìwọ̀n bóun ti fi gbé lọ́dún tó kọjá náà lòun ó tún fi gbé lákòókò yìí. Sọ́ọ̀rì ló kọ́ ń tọ̀hún. Torí wọ́n ó fi sílẹ̀, wọ́n ó fi ilẹ̀.
ayé ò mọ̀ lọ síwájú, wọn kú ní fẹnikẹ́ni wálẹ̀. Òun náà la ṣe ń láti tún èrò wa pàṣẹ. Wọ́n ní ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sọ ọ̀bẹ nù. Ṣé yẹn lójútùú ni? Ọ̀bẹ ti ṣe ohun tí ó ṣe. Ó wá kù sọ́wọ́ ọmọ àtẹni tó lọ́mọ pé kí ni ọ̀nà àbáyọ. A ó san ìró wa sẹ́ẹ̀ yóò lè gbágígbágí torí alójúṣe àbí obìnrin alójúṣe lọ́ọ̀dẹ̀ ọkọ, alójúṣe lórí àwọn ọmọ, alójúṣe aláwọn tí ó jẹ́ wípé àyànmọ́ wọn sọ̀rọ̀ mọ́ tiwa. Kí la ó wàá sọ sí? Ṣá a ó wàá jíyìn fún bàbá God ni pé abẹ́ ìmàgbọ́ ìsàmúlálàyé o, jálẹ̀ epo tán gbé láti iye báyìí tó kọjá sórí iye báyìí ni ò jẹ́ rójúṣe mi ṣe mọ́. Ohun tó ṣẹlẹ̀ náà ni wípé gbogbo bó ti rọrùn tẹ́lẹ̀ tí ò rọrùn mọ́, ẹ̀yin náà ẹ̀ ṣàìmọ̀, kò sẹ́yìn náà ẹ̀ ṣàìmọ̀ o. Gbogbo ẹ̀ pátá lọ́lọ́run mọ̀ sí. Ọlọ́run rí àkókò yìí ṣáájú ẹnikẹ́ni. Ibi tí ó gúnlẹ̀ sí Ọlọ́run mọ̀ bẹ́nikẹ́ni ò tiẹ̀ tí ì mọ̀. Tó bá wá jẹ́ pé àkókò yìí ló dé èmi àtẹ̀yìn láti wà láyé wà láàyè sí, kò sí àwáwí fẹ́nikẹ́ni. O gbúdọ̀ rógo rẹ lò, mo gbúdọ̀ rí tèmi lò. O gbúdọ̀ ráyé wá, èmi náà gbúdọ̀ ráyé wá. Kí ni ó pè fún? Tó lákọ̀ọ́kọ́, a gbúdọ̀ dín gbogbo bùṣù bàṣà, iná àpà, ìlò àpà ká dínkù. Ó ṣe pàtàkì. Bó o bá ti mọ̀ pé oúnjẹ tó o fẹ́ sè nínú ilé, kó o mọ iye ẹnu tó ká, kó o sè é ní rẹ́gí. Kódà bó o bá fẹ́ sè é, tó bá jẹ́ pé àwọn tó ń sè fún wa lárọ̀ọ́wọ́ tó béèrè lọ́wọ́ wọn, ohun tí mo fẹ́ sè rèé, ta ló fẹ́, ta ni ò fẹ́, ìwọ̀n wo lẹ fẹ́, ṣé kó pọ̀, ṣé kó má pọ̀. Bẹ́ẹ̀ ni, ṣe rí ayé àwa lọ rọ́ ìrẹsì dà sórí iná fún èèyàn 3. Àwa lọ rọ́ ẹ̀wà dà sórí iná, ẹ̀wà lọ́hùn fún ìwọ̀nba ẹnu bíi mélòó kan. Ayé yẹn ò yọ mọ́. Tó bá jẹ́ wípé oore ọ̀fẹ́ ṣì wà tí ẹ sì ń rí owó yìí ná, torí ẹ mọ̀ ìka ò dọ́gba, pé ẹ sì ń rí náà ò tí ì túmọ̀ sí pé kẹ́ ẹ máa ṣe ṣùàṣùà. Oníkálùkù gbúdọ̀ kọ́ ẹ̀kọ́ lákòókò yìí bá a ti ń ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì. Bó o bá fẹ́ jáde, èmi bí èèyàn kan, wọ́n ní ire wà nínú tó bá dàbẹ̀ ń kó jẹ́ ibi. Àbẹ́ máa gbọ́, ṣé ọ̀rẹ́ mi ó tó jọ́ 3 mò ń bọ̀ wá kí ẹ ń bẹ̀ yẹn. Kò sáyé yẹn mọ́ báyìí, ó wá kíta ni. Nígbà bá jókòó tó bá ṣírò owó mọ́tò gan tó mọ̀ wípé ó tó ẹ fi jó oúnjẹ àárọ̀, ṣé ò ní jókòó sílé rẹ̀? Nígbà bá délé ọ̀rẹ́ kí ni ó fún ọ? Bóyá yóò fún ọ mineral, èlò náà ta mineral 350 àbí pátápátá 500 náírà, ó ti tán. 500 náírà kò tiẹ̀ tó ẹ lówó tó gbé ẹ dé ọ̀dọ̀ rẹ̀. Ṣé ò wá ní pàkíyèsí? Kò sí ìrìn àrè mọ́, kò sí ìrìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́. Àwọn tó ní mọ́tò gan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn báyìí ni wọ́n gbé mọ́tò ni wọ́n. Ẹnìkan bá mi sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá, ó láwọn tó ní mọ́tò 2, 3, 4 báyìí, ó lẹ́lòmíì yóò ti wá máa tètè ya máa rò pé ṣé òun ò ní lu 2 nínú mọ́tò yìí, ṣé òun ò ní tà kí n wá kún owó tí mo fi ta, kí n fi ṣe nǹkan gidi, kí n fi rí nǹkan tí ó máa mú owó jáde tí ó mọ̀. Nígbà tí a ṣe ẹ̀kọ́ ìṣirò nílé ìwé, mo rántí wọ́n ní ọkọ̀, wọ́n ní liability, nìyẹn ni wípé ẹrù ni, kìí ṣe asset ni ó mọ owó wọlé fún ọ. Ṣe rí i pé orí oníkálukú yóò padà mọ̀ pé díẹ̀. Àsọ lórí ètò yìí nígbà kan ní adánilóró agbára ló fi kọ́ ni. Lákòókò yìí sẹ́ẹ̀, ó san ìró rẹ̀ yóò lè mí ní ó san ìró mi tí ó lè. Àwọn tí ò bá ní, tí ò ní ìtumọ̀, kò sí wípé ó kàn wù mí, kò sí pé mò ń lọ báyìí, ó kàn wù mí, kò sí ó kàn wù mí o. Wàá rò dáadáa, kí ni yìí, ire wo ló wà nínú ẹ̀, kí ni ó padà já sí fún mi tí ò bá ti wúlò, tí ò ní oore tó fẹ́ ṣe fún ọ, rọra yọjú sílẹ̀. Kó má lọ di wípé o máa dénú ọjà, ohun tó fẹ́ lọ rà gangan o ò tí ì rà. Eléyìí wù mí ló kọ́kọ́ ná gbogbo owó lórí. Nígbà wá dáàrin ọjà ohun tó wá fẹ́ rà gan, o wá ń wò kàn bọ̀ nígbà tán pé iye ẹ̀ fún ọ, owó tó wà lápò rẹ ò tó. Ta ló wàá pè? Ṣé ó padà sílé ni?
àwọn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò jọmọ́ destiny rẹ̀ tó o kọ́kọ́ rà ṣé ó wàá lọ padà fáwọn tó ra pẹ́jọ mo ṣèṣì ni mi ò nílò rẹ̀ mọ́. A ní láti ṣe rí gbogbo èrò àtijọ́ tó kàn jẹ́ wípé bá a ṣe lérò pé ó yẹ ká máa ṣe nǹkan náà là ń ṣe tó a dẹ̀ ń ṣe tí ò mú nǹkan gidi jáde a ó yọ ọwọ́ gbogbo ẹ̀ kúrò láwo a ó wá máa bẹ̀rẹ̀ sí ní ronú lọ́nà tó tọ́. Èkejì ni wípé àjẹṣẹ́kù ṣe pàtàkì lásìkò yìí ọwọ́ mẹ́wàá ò ṣeé jẹun o. Àjẹṣẹ́kù ní kọ̀rọ̀ yàrá rẹ kó o kan kóló lójúmọ́ nínú tó o bá ti ní kó o díjú kó o ju iye kan síbẹ̀ láàárín oṣù 3 láàárín oṣù 6 ó mà níye tí ó jẹ. Ní ilé ìfowópamọ́ bó bá ti ń gbowó kó ní àkáǹtì ibi tó jẹ́ wípé o lè máa yọ owó bó ti wọ̀ ọ́ tó jẹ́ wípé ìpamọ́ ló wà fún kó o fi síbẹ̀. Bóyá nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù àwọn nǹkan kan wà tóun láti máa san kó o máa san eléyìí ó di ọ̀nà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ àbí ṣé mọ̀ pé yẹn wá yàtọ̀ fún pé mo dówó kalẹ̀ mo ń ṣiṣẹ́ jèrè. À ń sọ̀rọ̀ nípa àjẹṣẹ́kù kéèyàn mọ̀ jẹ kó má fi ìka mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Lákòókò yìí kí ni à ń láti ṣe? Kí ni mò ń láti ṣe? Kí ni ìwọ náà láti ṣe ẹlẹgbẹ́ mi obìnrin tí a ò fi ní mọ̀ lára tí ò fi ní pa wá lára tí ò ní mú kí ojúṣe tá a ní í ṣe tí ò ní mú kó mẹ́hẹ. Àbí ẹ máa wo àwọn àyànmọ́ ológo tọ́lọ́run kó lé wa lọ́wọ́ fún àwa tá a jẹ́ ìyáálé ilé tá a wà lọ́ọ̀dẹ̀ ọkọ. Àbẹ́ ò máa wo ohun tí àwọn wọ̀nyí ń retí lọ́wọ́ wa bó tiẹ̀ tí ìwọlé ọkọ ò ṣáà láwọn tó jẹ́ wípé wọ́n ń wò ọ́ tí wọ́n náà ń wò tí wọ́n ń wo ọwọ́ rẹ láti rí nǹkan gbà. Ṣé ó wàá máa fẹ̀yìn ọwọ́ lu ẹ̀yìn ọwọ́ ni fáwọn òbí rẹ pé ẹ máa understand ni kò yé yín ni ẹ mọ bó ti ń lọ ni. Ìyá ò fẹ́ bọ́ ọmọ bó ti ń lọ. Ìyá tó ti ṣìṣe jìyà lórí rẹ ọjọ́ alẹ́ ohun tó ń retí náà ni pé kóun ó fẹ̀yìntì kóun ó jẹun ọmọ gbogbo alájẹun ọmọ lórúkọ Jésù. Ṣé àlàyé ni ó wà bá dé ṣé àròyé ni ó bá dé ni kò ní ìyẹn ò kágbọ́n o. Torí náà a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ nípa ètò àjẹṣẹ́kù. tó a tún tẹ̀síwájú amójú ẹ̀rọ ẹ jẹ́ kí a tún rọwọ́ yín. Kísà inú bá láṣọ à ń jaṣọ sùn inú ń bẹ lẹ́ràn ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ọmọ Ádámọ̀ lè o. Ọlọ́run Elédùmarè bàbá jọ̀wọ́ wá gbà fún mi o má jẹ́ kí n lùgbàdì aráyé Olúwarun o bàbá jọ. Ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ọmọ Ádámọ̀ lè o. Ayé mojúbà o ayé àkàmàrà o ẹ jẹ́ kí n báyé ṣayé ẹ̀bẹ̀ mo bẹ̀ yín o ẹyẹ. Ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ọmọ Ádámọ̀ lè o. Ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ọmọ Ádámọ̀ lè o. Ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ayé fẹ́lẹ́ o ọmọ Ádámọ̀ lè o. Rẹ́pù ni àwa Yorùbá ń pè ní ìfipábáẹnilòpọ̀. Èyí jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí
ẹ̀yin òbí ẹ jẹ́ ká kíyèsí àwọn ọmọ wa kí a farabalẹ̀ máa gbọ́ wọn yé. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a gbógun ti ìwà ìbàjẹ́ yìí nítorí wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àti wípé kò sí àní-àní kan lórí wípé o fipá bá ènìyàn lò pọ̀ ìbá àṣọmọdé ni tàbí àgbàlagbà ìbá àjọkùnrin ni tàbí obìnrin ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́. mo mọ tí yóò ní mi ò mọ̀ọ́mọ̀ débi ẹ̀ṣẹ̀ ìfipá bá ẹni lò pọ̀ ó waṣọ péńpé ni ò ṣàlàyé ẹ̀sùn yìí òun ló wọlé wá mi wọ́n ò lè gbà ọ́ lẹ̀ tí n bá ní rárá ni èyí là ń pè ní consent má fipá pa mí lára má fipá dá mi dùbúlẹ̀ ẹ̀ṣẹ̀ ni mò ń lọ ní títì ni má fipá tẹ̀ mí lára ẹ̀ṣẹ̀ ni mò ń gbàwọ̀sùn lábẹ́ rẹ ni má fipá bá mi lò pọ̀ ẹ̀ṣẹ̀ ni mo kiri ọjà wá sọ́dọ̀ rẹ ni má fipá bá mi lò pọ̀ ẹ̀ṣẹ̀ ni mo wálé rẹ wá tọrọ owó má fipá bá mi lò pọ̀ ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ gbaṣẹ́ lábẹ́ rẹ ni má fipá bá mi lò pọ̀ ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ ní gbogbo èyí ẹ jẹ́ ká gbárùkù tira wa láti dẹ́kun ìwà ìbàjẹ́ yìí nítorí wípé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọ̀rọ̀ yìí kan ará ilé ó kan toko bẹ́ẹ̀ ó kan lọ́balọ́ba pẹ̀lú kick against rape ó tó gẹ́. Obìnrin ni mí ni ètò tí ẹ̀ ń gbọ́ báyìí lórí rédíò ìró ìdùnnú àlólúkúlùkù obìnrin ẹja sàn ìró wa kó lè gbágbágbá lásìkò yìí ire wa náà ni ó padà já sí o bẹ́ẹ̀ ni mo sọ àǹfààní ni ó padà dà fún wa àti àwọn ọmọlẹ́yìn wa gbogbo nǹkan tọ́lọ́run bá fàyè gbà ní bó bá ṣe kọ́kọ́ ṣẹlẹ̀ ó lè dàbẹ́ pé irú kí wa leléyìí bọ́lọ́run bá ti fàyè gbà láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni láti fi mú ká sún eegun láti fi mú kí gbogbo jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ tí a ò nílò tó ń dẹ́rù pọkọ̀ tí ò ní jẹ́ ká gbégbèsè síwájú láti mú ká já dànù kéèyàn kára yìí ó fẹ́rẹ̀ ńlẹ̀ kó ṣe ara ṣáṣáṣá kó gbéṣẹ́ ńlẹ̀ kó tètè débi tí ò ní lọ tó ká tó lọ sí agodo orin tá a tún wá ré kọjá sínú ọjà tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni àwọn ìgbésẹ̀ tá a lè gbé obìnrin ẹlẹgbẹ́ mi torí pé ilé náà ni gbogbo padà fàbọ̀ sí kó má wàá lọ mú tìkanra dání àbí ẹnìkan bá mi sọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó lóun ìtì ẹ̀ ìbéèrè mọ́ pé bó lẹ ṣe sí torí owó tóun múlẹ̀ ní ìjẹta ó ṣàyẹ kó lè tó yín títí dànù ó lóun ìṣòpò béèrè ṣùgbọ́n ṣe mọ̀ pé kì í ṣe gbogbo ọkùnrin náà ni ó lè ní irú àǹfààní bẹ́ẹ̀ ó lè gbogbo ọkùnrin kan ní ó ní irú àǹfààní bẹ́ẹ̀ ọkùnrin mi ò ní fẹ́ bẹ́ẹ̀ mọ̀ yóò máa ó ti á jẹ́ why because kí ló fà á kí ló ṣẹlẹ̀ what can fa oríṣiríṣi kó má wàá lọ mú ìkanra dání àwa náà gbúdọ̀ mọ àwọn àtúnṣe tá ó ṣe adjustments ó ṣe pàtàkì àkókò yìí gbogbo òde kọ́ ni lílọ ṣe é fẹ́ gbọ́ torí ẹnu kan àwọn obìnrin wípé àwa la mọ̀ nípa òde àwa la kúndùn àná ṣẹ́dálẹ̀ iná àpà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yọ̀ yẹn kú o ká má ìnà sí rẹ̀ lákòókò yìí gbogbo òde kọ́ ni lílọ ìyẹn àkọ́kọ́ wọ́n máṣọ béèrè kọ́lọ̀ ó dáa náà kò burú béèrè kọ́lọ̀ kí ni kọ́lọ̀ tó wà ń bẹ̀ kó o lè ṣàìnírú rẹ̀ sílé kó yá tó pọ̀ mọ́ra kó o nìṣó ń bẹ̀ tó bá jẹ́ dandan kódà bí ò bá jẹ́ dandan sórí owó mọ́tò rẹ̀ ń gbò bá ṣì owó aṣọ tán ń gbò bá ṣì wàá wá dá sí méjì wàá mú apá kan wàá fi sínú àpò òwe wàá fi ṣọwọ́ sí ẹni tó ń ṣe ṣíṣe ìdajì tó kù ńkọ́ wàá fi ṣọwọ́ wàá tún fi wá nǹkan míì ṣe gbogbo òde kan ní lílọ o ṣé kó o wá mọ̀ pé o gbúdọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ pé fún àpẹẹrẹ ọjà ẹran tó ń kó sínú nǹkan aṣọ nǹkan di nǹkan tútù frozen foods ni mò ń tà ìyẹn ní kọ́kọ́ wàá wá tó o tún lè fi kún tó o bá ní àǹfààní ládùúgbò rẹ bóyá ilé ara rẹ ni wà tọkọ àtàwọn ọmọ wà tí ilẹ̀ wà tètè mú ṣọ́bìrì kó o fi kọ ebè kó o wá nǹkan gbìn sí kó o kan lé adìyẹ kó o lọ ra àwọn adìyẹ lọ́jà kó o béèrè bó o ti máa sìn wọ́n lọ́wọ́ àwọn tó mójútó rẹ̀
tó bá mọ̀ pé adìyẹ alágíríkì ò ní jẹ́ ọ lọ́wọ́ kó o yá ara tó kó ẹ mọ̀ pé ara adìyẹ oko gbọ̀bùn yàtọ̀ fún pé yóò ṣomi toro sí ọ lẹ́nu tó bá di àkókò ọdún bó o bá kó síta tán bá ń ta lọ́jà ní 7,000 bí wọ́n bá pe tiẹ̀ l'5,000 ẹ wò èrò ó bù ọ́ ìwọ gan ó fẹ́ sọ pé kí ló ṣe 5,000 yẹn lọ́nà bíi mélòó kan ara ẹ̀ lárẹ́ o ṣòkòtò ọlọ́pàá a gbúdọ̀ wá kún tá à ń ṣe lásìkò yìí wá àyíká rẹ kí ni mo lè fi ohun tí mo ní kí ni mo lè fi ṣe láti mú kí ara ó tún ro èmi àti ìdílé mi wá ẹ̀kọ́ kún ẹ̀kọ́ bó o bá mọ̀ nípa òwò kan èmi àti olóòtú à ń sọ̀rọ̀ kí n tó gorí afẹ́fẹ́ à ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ kíkọ́ lásìkò yìí skill acquisition ó ṣe pàtàkì kún ẹ̀kọ́ ìwé táwọn ọmọ wa ń kọ́ ẹ̀kọ́ ìwé dára ẹ mọ́ ṣì mí gbọ́ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ kéèyàn mọ̀ nípa nǹkan kan òun tá a bá tún wà àkókò yìí òun ló lásìkò yìí ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o gbúdọ̀ tún o bá ti ní ìtò mọ̀ tún kẹ́kọ̀ọ́ sí nípa ẹ̀ torí pé ayé ò dúró sójú kan ohun tó mọ̀ yẹn àwọn nǹkan kan tún ti wà tó tún ti kún tó jẹ́ kó tún ṣe ìtẹ́wọ́gbà lásìkò yìí ó mọ irun ṣe kí ni àwọn irun tí ó ṣe ìtẹ́wọ́gbà lásìkò yìí kì í ṣe àwọn stáìlì ayé nàmínàlẹ̀ ìyẹn ló wá dúró gidi lé lórí ló ṣí ṣọ́ọ̀bù ó wá ní wọn ò wá wọn ó ṣe wá ńgbà tí ohun tó ń lò lásìkò yìí tó ò mọ̀ ó gbìyànjú rẹ̀ olóòránṣọ àwọn stáìlì tí wọ́n rán lásìkò yìí ó gbìyànjú ẹ̀ ó mọ̀ nípa ẹ̀ ó ní ẹjọ́ ta ló ń rán stáìlì ayé àtijọ́ kò tún sí yẹn mọ́ gbogbo ohun tí a bá mọ̀ lásìkò yìí ayé ti wà lórí ẹ̀rọ alátagbà rẹ lọ kẹ́kọ̀ọ́ tó bá wà dáadáa wà á rí àwọn èyí tó jẹ́ wípé o lè kọ́ lọ́fẹ̀ẹ́ ohun tí ó kàn náà ní data ohun tí ó náà nù tó bá lọ lórí YouTube wà á kọ́ wà á mọ̀ wà á tún fi gbé ara rẹ lárugẹ sí lẹ́nu iṣẹ́ tó ń ṣe lórí òwò tó ń ṣe wà á tún máa mú yẹn wọlé ẹ má kàn dúró rigidi kalẹ̀ lásìkò yìí kò ṣeé dúró wò ó wá pè fún ọ̀pọ̀lọpọ̀ ìrẹ̀lẹ̀ bó bá jẹ́ni tó kéré sí ọlọ́jọ́ orí ló mọ kínní ń ṣe tọ̀ lọ. arákùnrin arábìnrin ìgbà kan mo rántí ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn mo fẹ́ kọ́ nípa àwọn ìpanu tí àwọn máa ń fi fúláwà àti òróró tí wọ́n máa ń fi ṣe mo fẹ́ kọ́ nípa rẹ̀ mo sì wò láyìíká ẹni tí mo mọ̀ torí mo ti ń bá a rà á mo mọ̀ wípé bó ṣe ń ṣe ó tẹ́ mi lọ́rùn tí mo mọ̀ pé mo lè kọ́ lọ́dọ̀ ẹ̀ ó kéré sí mi lọ́jọ́ orí púpọ̀ tó kódà mo fẹ́ lè bí lọ́mọ mo máa rẹ́ra mi sílẹ̀ mo lọ bá mo ṣàlàyé ara mi mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ tí mo kọ́ nígbà yẹn mo ṣì ń rí lò títí dìsìnyí láti fi ìrẹ̀lẹ̀ kún ká wá ọgbọ́n kún ọgbọ́n ká wá ìmọ̀ kún ìmọ̀ gbogbo ohun tá à ń ṣe lásìkò yìí ká rí wípé àtúnṣe ó tún gbé wọ̀n sí bó bá ṣe ń gbé wọ̀n sí tó ń ṣe ìtẹ́wọ́gbà sí tó bẹ́ẹ̀ náà ni ó máa mú iyì wá tó ní iṣẹ́ mo kú òǹlé mo lọ ibi iṣẹ́ ó ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ o ṣé ń gbọ́ mi àbẹ́ ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ báyìí ẹ̀rọ alágbèéká tí wọ́n ń gbé lórí ìtàn laptop ó ti gbà á o àìmọye iṣẹ́ báyìí tí ẹ̀rọ alágbèéká ìbánisọ̀rọ̀ ó ti gbà á o kóníkálùkù ó tètè máa san ìró rẹ̀ níbi tó le àwọn ohun tó ń ṣe wá máa wò ó nípa báwo ni mo ṣe lè ṣe tí ó máa wà digitalized bí àṣà àwọn olóyìnbó tí màá yìí lè máa rí gbó sórí ẹ̀rọ alátagbà tí màá máa rí àwọn oníbàárà tí màá máa rí tàjé ṣe jẹun amójú ẹ̀rọ ẹ tún jẹ́ ká rọwọ́ yín sà. Zion bàbá mẹ́mẹ́ bàlárì ní bàbá ẹ̀wù ìrẹ́dùnú online radio ó yàtọ̀ gẹ́gẹ́ nínú gbogbo rédíò station títí mo ti ń gbọ́ kiri lákìrí gbáyé ìrẹ́dùnú online radio gbogbo kí ó sádàkàtà fún yín gàgà ìròyìn eré ìdárayá tó dángájá
mẹ́mẹ́ bí gbogbo ìgbélárugẹ orin àtàṣálẹ̀ wà lólókún sórí ròdù online radio ṣẹ̀ṣẹ̀kẹ̀rẹ̀ ni wá o ṣẹ̀ṣẹ̀kẹ̀rẹ̀ ni wá tí kì í bá wọn ròde ìbànújẹ́. Èmi Àṣàdòyìn Àbẹ̀fẹ́ sọ pé ìròdùnú online radio ni kẹ́ ẹ máa gbọ́. Ìrànlọ́wọ́ Olúwa mi bọ̀. Ìrànlọ́wọ́ Olúwa mi ò bàbá yẹn wá. Ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ni Ọlọ́run bàbá jù ẹ̀ fún wa. Ìrànlọ́wọ́ lọ́wọ́ sáyé kárí mọ́ nínú bàbá. Bàbá bẹ̀rẹ̀. Ṣeun púpọ̀ Káyọ̀dé Ìgè náà ni ẹ gbọ́ orin wọn yẹn. Mò ń sọ fún olóòtú mo ní ó lágbára díẹ̀ o bẹ́yìn ò bá sọ èmi ò pé IK Dairo ni a gbọ́ orin wọn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Káyọ̀dé Ìgè tó a padà sórí ọ̀rọ̀ tí à ń sọ lọ kí a tó lọ fún ìpolówó ọjà àti ilé orin wa. Mo ní bí obìnrin ó ṣe pàtàkì lásìkò yìí ká tètè ní òye ohun tó pè fún kí ni màá dínkù kí ni màá fi kún kí ni màá yọ kúrò. Kò rí bí tìgbà kan àfẹn tí ó bá tanra rẹ̀ kò rí bí ó ṣe rí tẹ́lẹ̀ béèyàn bá wá kọ̀ láti gbéra sọ bá ìgbà mu wọn ó yọ ọ́ lẹ̀ sẹ́yìn wọn á fi í lẹ̀ yóò kàn mọ ráhùn yóò mọ kùn ṣá bí oyin inú àgbá ìyẹn ò dẹ̀ ran èèyàn kankan lọ́wọ́ who that wan help kò ran ẹnikẹ́ni lọ́wọ́ olówó kan padà jẹ́ oníkanra Ọlọ́run mọ̀ ṣe tiwa bẹ́ẹ̀ torí náà àwọn ohun tá à ń láti ṣe tá a mọ̀ wípé obìnrin ló wà ní ètò kòkálí inú ilé obìnrin ni òun ló ṣe pàtàkì lóbìnrin sóbìnrin ká bára wa sọ òun náà la sì ti ń sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ ètò ní òní. Ní àfikún ẹ jẹ́ kí wọ́n ní ṣe bí ó ti mọ ẹlẹ́wà àṣàpọ́n ká máa mọ àwọn ohun tá a lè lò fi dípò ohun tá a ti ń lò tẹ́lẹ̀ tó gbówó lórí àwọn ilé ìbò a máa pè ní alternative wọ́n a máa pè ní alternative ó ṣe pàtàkì ká mọ̀ ohun tí a bá ti ń lò tó gbówó lórí
mo mọ àwọn ẹbí kọ̀ọ̀kan tó jẹ́ pé afẹ́fẹ́ ìdáná gáàsì ni wọ́n fi ń dáná, ṣùgbọ́n tó bá ti jẹ́ pé fún àwọn oúnjẹ tó máa ná wọn ní gáàsì ohun tí ó pọ̀, wọ́n ó gbé pọ́ọ̀tù èédú, wọ́n ó gbé jáde, wọ́n ó kọ́kọ́ sè é tí ó dẹ̀ lórí ìyẹn kan tó wá gbé sórí afẹ́fẹ́ ìdáná. Ọgbọ́n nìyẹn. Àwọn ohun tí a bá lè fi dípò nǹkan, ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní lò ó. Ibi tó o bá ti lè lo nǹkan tí ò ní ná ọ lówó sí ohun tó o ti ń ná tẹ́lẹ̀, tó dẹ̀ jẹ́ wípé nǹkan tó ń rí náà ló máa padà rí, ó pè fọgbọ́n lásìkò yìí o, tètè lọ fún. Àkókò yóò gba kí olúkúlùkù kó lè ro ọpọlọ rẹ̀ dáadáa. Ṣé kárí mi kan ò sí o? Kò sẹ́ni tó ríran rẹ́ nìkan báyìí o. Who are you impressing? Kò sẹ́ni ríran rẹ́ nìkan báyìí àfẹ́ni tí ó bá ṣera rẹ̀. O bá ti rí i pé ilé ìwé ibi táwọn ọmọ rẹ̀ ń lọ lówó ńlá ni, o dẹ̀ rí wípé ní gbogbo sáà tá à ń pè ní term tàbí session ló máa ń kó wa àti baálé rẹ̀ lọ́kàn sókè. Ẹ dákun, ó wá ọ̀nà àbáyọ kó o lọ fimú fínlẹ̀, wá ilé ẹ̀kọ́ tówó rẹ̀ ò tó bẹ́ẹ̀ yẹn, tí ẹ̀kọ́ tó ń kọ́ òdè mẹ́hẹ̀. Mo ń sọ̀rọ̀ láti ní ìrírí ni o. It will give you the same value tó o sì ní náwó tó ohun tó ná tẹ́lẹ̀. Ṣé rí àwọn ṣe kárí mi kán lè máa gbọ́ pé ilé ẹ̀kọ́ báyìí lọ́mọ mi ń lọ, ilé ìwé báyìí lọ́mọ mi ń lọ, ayé wọ̀nyẹn ti kọjá sẹ́yìn torí àwọn tó lò fẹ́ máa ṣe hàn yín, àwọn kọ́ ló máa sanwó ilé ìwé ọmọ rẹ o. Kò wá ní dá ọmọ tó ń lọ kẹ́kọ̀ọ́ tí ò ní fọkànbalẹ̀, tó jẹ́ wípé fòní halẹ̀ mọ́ fọlá halẹ̀ mọ́, ó máa ń yọ èrò ọmọ lẹ́nu. Tọkàn ọmọ ò bá ti balẹ̀, tọmọ bá ti ń ríra rẹ̀ bẹ́ni pé òun ò gbé wọn tó àwọn ẹlẹgbẹ́ òun, wàá kàn rí wípé ó ń rẹ̀yìn láàrin àwọn tó kù. Ó ṣe yọ kúrò kó fi síbi tágbára rẹ̀ ká. Ẹ̀kọ́ kan náà ni nítorí ọ̀fẹ́ Ọlọ́run ọmọ òun ó sì yege. Ó pè fún ọgbọ́n yìí ní àkókò yìí. Mo ti sọ tẹ́lẹ̀, jẹ́ni tí ó ṣe ara rẹ̀ sílẹ̀ fún pé mo fẹ́ tún gbé wọn sí improvement. Kò dá kéèyàn kàn dórí gidi pé kíní yìí bó ṣe rí nì ó ti tán náà nìyẹn. Ayé ń yí lọ, ayé ń yí. Ohun kan tó dájú jù lọ nínú ayé ta wà náà ni àyípadà. Ìwọ náà gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan kó o máa tún ara rẹ ṣe, fi ara rẹ sórí ìwọ̀n pé kó o lè ṣe déédéé àkókò, kó má jẹ́ wípé o ò mọ ohun tó ń lọ lọ́wọ́, o ò mọ ohun tó ń sọ nípa òwò tó ń ṣe, o ò mọ ohun tó ń sọ nípa ọjà tó ń tà, o dẹ̀ fẹ́ rí èrè ń bẹ. Gbogbo eléyìí pátápátá ó ṣe pàtàkì fún wa. Bàbá san ìró wa kó lè lásìkò èwo. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ jánu ní kẹ́ ẹ máa bu ẹnu àtẹ́lu ìjọba o. Kò ran ẹnikẹ́ni látijọ́ tí mo ti gbọ́njú pé tọ́ Olúwakẹ́mi o, tí mo ti gbọ́njú tí mo ti máa ra mi náà mi ì tí ì rí ìjọba ọ̀hún. Táyé ò sọ̀rọ̀ nípa ẹ̀, tí wọn ò ké pé ó le, tí wọn ò sọ pé kinní kan náà ń ṣe tí ò dáa. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ti wá ń sọ yẹn, ìjọba náà níjọba ó mọ̀ jẹ́. Ìwọ àtèmi la gbọ́dọ̀ jókòó ká mọ̀ wípé tọ́ ètò mi ò sí lọ́wọ́ ìjọba sẹ́, àti níláárí mi ò sí lọ́wọ́ ìjọba, ọwọ́ èmi ti ká lára mi àtẹlẹ́dàá mi ló wà. Torí náà báwo ni wọ́n ṣe ṣe? Àsìkò tán ló lè lò yìí, láì kò bùdí àkópò kan lù kan, láì kò jálé onílé lẹ́yìn fi bo tara ẹni. Àwọn tó ń rí tiwọn ṣe ń rí tiwọn ṣe nípa báwọn wọ́n jókòó wọ́n wò pé kí làwọn lè rí mú jáde lákòókò yìí. Ìwọ náà ronú, kémi náà ronú, ṣiṣẹ́ takuntakun. Àtẹ́lẹwọ́ ẹni òun rèé, wọ́n ní kì í ṣe kí ni o, kì í tan ní jẹ. Ṣiṣẹ́ lákòókò yìí, àsìkò yìí kọ́ lẹ́yìn ó jókòó lórí ẹ̀rọ alátagbà, ní ó lọ látòrí WhatsApp sórí Facebook, TikTok, X, Instagram, YouTube. Ẹ dákun, kí ló ń wá kiri? Àti ẹ̀jẹ̀ wípé ó ń ṣe fún ìpolówó ọjà láti mú òwò àbí ohun tó ń ṣe láti mú tẹ̀síwájú ṣe ìbàdà. Rárá o, àpòròkó náà ni. Gbọ́ yìí sọ yìí, yóò máa follow,
yóò máa mọ̀ kí ló ń trend, yóò máa kò dẹ̀ gbogbo eléyìí kò dẹ̀ sí ọ̀nà tó gbà bu iyì kún ara rẹ̀ lójoojúmọ́. Ẹlẹgbẹ́ mi obìnrin, lásìkò yìí pàápàá jùlọ rí i dájú wípé nǹkan tó ń ṣe ó ń bu iyì kún ayé ara rẹ̀. It's adding value to you. Ó ń bu iyì kún àwọn tó yí ọ ká, yẹn ní baálé rẹ, ọmọ, ẹbí, ará, àwùjọ. Kò sí ayé pé mo kàn wá, mo kàn jẹ, mo mu, mo sùn, mo jí. Ọjọ́ kan lọ, ọjọ́ kejì, mo sùn, mo jí, mo jẹ, mo mu. Ọjọ́ kẹta, ayé òun ṣe kí ni? Ó ń dín díẹ̀ díẹ̀ díẹ̀. Rí i dájú wípé ó ń bu iyì kún ara rẹ̀ ní gbogbo ọ̀nà. tó nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ibi tí a rí ètò tòní tá fi àdàgbà rẹ̀ tì sí rèé, ṣùgbọ́n kí n tó kásẹ̀ rẹ̀ ńlẹ̀, ẹ tẹ́tí sí ìfilọ̀ pàtàkì yìí. Kéré o, Living Faith Church tí gbogbo èèyàn mọ̀ sí ìjọ Aṣẹ́gun, ìyẹn ìjọ Winners, fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí, ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024 sí ìsìn ọjọ́ ìsinmi nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Lásìkò yìí, ohun tí Ọlọ́run ní létò ní gbogbo àwọn ìsìn ọjọ́ ìsinmi wa náà ni àwọn ohun tá a lè ṣe láti borí àkókò tó le yìí, àwọn ohun tá a lè ṣe láti rìn ní ìpele àgbàyanu tọ́lọ́run ní létò fún wa, láti má mọ àkókò yìí ní ara. Ìjọ tí Yorùbá a wà ní ìjọ àwọn ọ̀dọ́ Youth Chapel ní olú ilé ìjọsìn wa ní ilẹ̀ Kénáánì, kìlómítà 10 ọ̀nà ìdí ìrókò ní ìlú Ọ̀tà. Bó bá wá jẹ́ wípé ibi tí ẹ wà ẹ̀ sí lẹ́kọ̀ọ́, ẹ̀ sí lọ́tà, ẹ̀ sí lágbègbè rẹ̀, ọ̀nà yín jìn, á jẹ́ wípé ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ alátagbà lórí àwọn ìlà wọ̀nyí: lórí Instagram ft_Yoruba Canaanland Ọ̀tà, lórí X @ft_Yoruba, lórí YouTube @Tomi Yoruba. Àkókò ìsìn wa lọ́jọ́jọ́ ìsinmi aago 6 òwúrọ̀, aago 8 kù ìṣẹ́jú 5, aago 10 kù ìṣẹ́jú 10. Jésù ń retí rẹ, Jésù ni Olúwa. Ẹlẹ́ẹ̀kejì, a fi àkókò yìí a fi kí bàbá wa nínú Olúwa, ìránṣẹ́ Ọlọ́run Bishop David Ọláníyì Oyèdépò. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ọjọ́ 17 oṣù kẹsàn-án yìí ni wọ́n pé ọmọ 70 ọdún. Ó kù ọjọ́ 16 báyìí sí ayẹyẹ ńlá yìí. Bàbá, a kí yín kú oríire. Ìgbé ayé yín, iṣẹ́ ìránṣẹ́ yín, ó ti kó ipa tó pọ̀ púpọ̀ ká àgbáyé. Àdúrà wa náà sì ni wípé oore ọ̀fẹ́ yìí ó máa pọ̀ sí, ògo kún ògo, ipa kún ipa fún yín. Bí ọjọ́ yín yóò ti rí, bí ẹ̀mí yín yóò ti gùn, bẹ́ẹ̀ lókun yín yóò rí. Okun yín ò ní káàárẹ̀ lórúkọ Jésù Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa, bóyá ẹ ní àwọn ọjà tẹ́ ń tà, àwọn ohun tẹ́ ń ṣe, tẹ́ fẹ́ mú wá sétí gbọ́ àwọn obìnrin kí wọ́n lè jàǹfààní rẹ̀, ẹ fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ fẹ́ mọ àwọn ètò wa, ẹ fẹ́ mọ ọ̀nà tẹ́ lè gbà dá sí, tó ẹ gbá wa láago lórí nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí +234 803 583 5925 +234 803 5925, tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí graceakintayo@gmail.com, graceakintayo@gmail.com. Fún ti rédíò Ìró Ìdùnnú, a wà lórí Facebook, X, Instagram, Telegram @Ìró Ìdùnnú, @Ìró Ìdùnnú. John Ọlátúnjí JK, àwọn ni olóòtú ètò yìí. Ẹ kú iṣẹ́ takuntakun ọ̀gá mi sà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé púpọ̀ fún àkókò yín. Ẹ ṣé púpọ̀ pé ẹ ń tẹ́tí gbọ́ wa, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Àwa la ó máa wá, yín náà la ó sì máa bá. Láyọ̀ àtàlàáfíà la ó parí oṣù yìí, la ó gúnlé ọdún yìí, ta ó rewọ ọ̀nà ọdún 2025 pẹ̀lú ire àti ìbùkún Ọlọ́run. Nípa agbára Ọlọ́run, a ó tún mú àkọ́tún ètò Obìnrin ni mí wá sí etí ìgbọ́ yín lọ́sẹ̀ tó ń bọ̀.
Olúwakẹ́mi Àdùnbárin aya Akíntayọ̀ ló ń sọ fún yín wípé ẹ ṣé púpọ̀ púpọ̀ ó dìgbà. Obìnrin ni mí, mo pé lọ́lá. Obìnrin ni mí, má rí má ṣoge, má rí pẹ́ bí ẹni ẹgbẹ́, má tún ṣapá gẹ́gẹ́. Èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi ni. Èmi láńgẹ́lì ọmọ Olódùmarè ló mọ̀ mí. Èmi nìyá ọkọ wa ẹ̀kẹ́ mi. Mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáà ṣèṣe ní ṣàdá mi. Obìnrin ni mí, mo pé lọ́lá ọlá mi pé máa rìn máa ṣoge, máa tún ṣàpá gẹ́gẹ́. Èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi láńgẹ́lì ọmọ Olódùmarè ló mọ̀ mí. Èmi nìyá ọkọ wa ẹ̀kẹ́ mi ò gbogbo ayé. Mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáà ṣìṣe dàgbà ẹ̀dá mi yọ. Ìyálàjẹ.